yín sà. Rafiu Tóókì. Rafiu Tóókì láti bo. láti Ṣàngó. Ṣàngó ti bo. Ṣàngó ti Ìbàdàn. àbá kí ló ṣẹlẹ̀. n tó ṣẹlẹ̀ ni pé mo wá bí ní March 21 tí mo wá complain àwọn ọmọ mi méjì. mo gbọ́ yín. ìgbà tí mo complain àwọn ọmọ méjì yẹn pé mi ò rí wọn torí wọ́n ń ṣe mock test lọ́wọ́ nígbà náà mock test tí wọ́n ń ṣe lọ́wọ́ ló fún wọn ní advantage àti jáde ńjọ́ náà. ẹ máa sọ̀rọ̀ lọ bàbá. ok ló fún wọn ní advantage àti jáde ńjọ́ náà if not so mo ti kọ́kọ́ tí wọ́n mọ́ nínú pálọ̀. ìgbà tí wọ́n náà ṣe à ń ṣe mọ́ọ̀kì lọ́wọ́ n bá nìkan lọ ṣe mọ́ọ̀kì yẹn láti ijọ́ yẹn èmi ò bá rí wọn mọ́ March 18 this year. ìgbà tí ó dẹ̀ wáyé bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní struggle wíwá wọn so ń gbọ́dọ̀ ní 21 mo wá bí mo wá complain. ìgbà tí mo wá rìpọ́ọ̀tù wọn wípé òkè o báyìí wọ́n sọ fún mi mo wá síbí báyìí náà láti announce wípé mi ò rí wọn o wọ́n ní láti gbà yẹn tí n bá ṣe ń try sí kì í mọ jẹ́ kí àwọn mọ̀ so that is why. ìgbà tí mo wá bí last time nígbà tí mo gbọ́ information nípa wọn wípé ìyá wọn láti pè mí wípé ọ̀dọ̀ òun ni wọ́n wà. níbo ni ìyá wọn wà. èmi ò lè sọ pé pàtó ibi tí ìyá wọn wà ní bẹ̀tọ̀ ọmọ Port Harcourt ni ìyá wọn. Port Harcourt yẹn náà mo dẹ̀ ti fẹ́ àwọn ọmọ yẹn Ìbàdàn bí mo bí wọn sí. ọmọ mélòó ni ìyá wọn bí fún yín. mẹ́rin. àkọ́bí tí ìyá wọn bí ńkọ́. ìyẹn ó ti márì ó wà lẹ́kọ̀ọ́. ìkejì ńkọ́. ìkejì ọ̀nà ni. òun ló dó yìí. ìkẹta àti kẹrin ni àwọn tí ẹ rí. àwọn méjì tí. ẹ jẹ́ ti sanwó ẹ̀sáàmù wọn. mo sanwó wáyẹ̀kì wọn 73,000 kan science. àwọn méjì lè ti sanwó wáyẹ̀kì wọn. àwọn méjèèjì mo ti san 73,000. mo wá ṣe. ìyá wọn ò jẹ́ wọn ṣe. ẹ ti mọ ibi tí ìyá wọn wà ẹ mọ táwọn ọmọ náà wà dì sí náà. so mi ò mọ ibi tí ìyá wọn wà bẹ̀tì ìyá wọn ń pè mí. dìsìn pé ẹ fọkàn balẹ̀ ọ̀dọ̀ wọn náà wà ibo náà wà ọ̀dà jẹ́ ká máa ń kọ́ jẹ́ kí wọ́n bá mi sọ̀rọ̀ kò fún mi ní advantage ẹ̀ so kó tó wá di around last week kí ọmọ mi eléyìí kó tó wá gbọ́ information nípa àwọn wípé Ìjẹ̀bú Òde ni wọ́n wà bẹ̀tì ń bo màmá ẹ wà ó lóun ò mọ ibi tí màmá òun wà ìdí nìyẹn o. àǹtí tó náà wà níjẹ̀bú Òde ẹ wá sọ̀rọ̀ síbẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ bá ẹ̀kan dó sí ibà ẹ má wọ̀rì ẹ̀kan kàn dó ẹ má wulẹ̀ gbé ojú wọn ẹ ò kàn dó kí wọ́n sọ̀rọ̀ ẹ máa fi fọ́tò kí bàbá wà ń bẹ̀ ẹ kalẹ́ àǹtí ẹ súnmọ́ kẹ ohun yín la fẹ́ gbọ́ yes ma ẹ bá ń sọ̀rọ̀ sókè níbo làwọn ọmọ yìí wà níjẹ̀bú. mi mọ sáàdì ibi tó wà níjẹ̀bú bọ èyí tí wọ́n bí tẹ̀lé mi ní last week ṣá mo lọ pàdé ẹ̀ ní tó gate tó wà ní Ẹ̀pẹ́ sí Jẹ̀bú yẹn Ẹ̀pẹ́ lèmi gbé ní Èkó so ó ṣáà pè mí ó ní òun ṣàfẹ́ wá sọ́dọ̀ mi mo ní àpè mi ò ní gbẹ sọ́dọ̀ tèmi wà pé ó ṣàmọ̀ pé mi náà wá ṣiṣẹ́ ní Èkó ni so mo ṣáà lọ pàdé ẹ̀ ní tó gate tán ṣẹ̀ṣẹ̀ ní ọ̀nà Ìjẹ̀bú yẹn so mo ṣáà lọ pàdé ẹ̀ ń bẹ̀ pé kí mo lọ sọ́dọ̀ àǹtí mi pé bàtí mi tí wá sí Ìbàdàn táǹgbà mi dẹ̀ lè fi iṣẹ́ tèmi sílẹ̀ mo ṣáà lọ sí Èyìngbò ní Èkó mo ṣe wá sọ́dọ̀ àǹtí mi ń jọ yẹn mo ní kó stay sọ́dọ̀ wọn pé tó bá ṣe stay sọ́dọ̀ tiwọn àwọn lè mọ bó ṣe máa dé Ìbàdàn àbí kó máa gbé lọ́dọ̀ dìgbà tó máa fi wá sílé ọdún àǹtí mi ṣáà ní àwọn lè gbà sí ọ̀dọ̀ pé mo náà ní kẹ́ mo wá ń gbà yẹn kí fi rán mọ́tò Ìbàdàn kó máa lọ sí Ìbàdàn àǹtí mi ṣáà láwọn olówó lọ tá a máa fún wa ń jọ yẹn èmi ṣáà ní pé kò sí kan tí mo fẹ́ ṣe èmi ìdẹ̀lẹ́ mọ́ ẹ sọ́dọ̀ ibi tèmi wà yìí o ni mo ṣáà fi dá padà lọ sí ibi tèmi ti mú wọn ṣáà fẹ́ kí n gẹ́ẹ̀tì cause mẹ́mi ló ń bá mi sọ̀rọ̀ fún ìjọ yẹn pé ibi tèmi bá ti mọ́ màá wọn ní kí n dá padà sí pé kó má tẹ̀lé o èmi ṣáà fi wọ́n sílẹ̀ ìjọ yẹn èmi ṣáà fi padà sí ibi iṣẹ́ tèmi ẹ̀yìn gba mo ṣáà wá sí Ìbàdàn mo wá bá dádì mi pé àpé mo mọ táwọn ọmọ wa pé Ìjẹ̀bú Òde ni pé bọ́ mi ì mọ kókó ibi tán wà gangan bọ́ tó bá mọ́ èmi sọ̀rọ̀ pé bí mẹ́mi sì lè sọ fún wọn mo ṣáà drop number ẹni tí wọ́n ń bá ṣiṣẹ́ torí bá tí mo bá mẹ́mi sọ̀rọ̀ wọ́n lọ́nà rébù kan níjẹ̀bú Òde ni àwọn àbúrò mi ń bá ṣiṣẹ́. a jẹ́ pé ìwọ gan ọmọ ibi tí mọ́mí ẹ wà báyìí.
mi ì mọ ibi tán wà bọ̀ mẹ́mi máa ń bá mi sọ̀rọ̀ ẹni tí àwọn ọmọ ẹ̀dẹ̀ wà lọ́dọ̀ wọn náà máa ń bá mi sọ̀rọ̀ àti last born wa yẹn. ṣùgbọ́n àwọn nọ́mbà àwọn ènìyàn nísìn àwa náà pé nígbà míì kó lọ kó má lọ tábàdíjẹ̀bù nísìn bó láṣẹ ìgbà tí wọ́n fẹ́ lọ sọ́dọ̀ àwọn ènìyàn ṣé ẹnìyẹn náà kò fẹ́ sọ bí tí àwọn ń gbé fún ọ. nǹkan tí mo kàn lè sọ ni pé tó gèètì tán ṣẹ̀ṣẹ̀ yìí níbi ọ̀nà Ìjẹ̀bú yẹn ni mo ti lọ pàdé. títa bá dé tó gèètì nísìn a lè pè wọ́n kán wá bá wa ń bẹ̀. a lè pè wọ́n wọn pí ìkọ́ tèmi mọ́. wọn pí ìkọ́ọ̀tù yẹn náà mọ́. wọ́n nítorí pé mo wá sọ fún dádì mi pé àwọn ọmọ táwọn ọmọ wa mi ṣe ní máa sọ fún ṣé mi nífi ọkàn bàbá balẹ̀ ni pé mi lè mọ ibi táwọn ọmọ ìwà kí n tún wá máa wọ́rì wọn ní mẹ́mi ò fi pí ìkọ́ mi mọ́. kí ló kọ mọ́ mi bàbá báńkì fún bàbá padà ọ̀dọ̀ ọ̀nàrẹ́bù kan ọkùnrin obìnrin làwọn méjèèjì ni ogun láyé o bàbá kí ló kọ ìyá àwọn ọmọ yín. Chisia ni orúkọ rẹ̀ Sá? ṣùgbọ́n Chisia tọrọ ọmọ Port Harcourt ni ok so ìyá ẹ̀bùn ni gbogbo èèyàn mọ̀ sí mọ́mí ẹ̀bùn. ó wọn dẹ̀ so kọ ọ̀nàrẹ́bù yẹn létí ẹ. aláwa o. kò dẹ̀ jẹ́ ń bá wọn sọ̀rọ̀ kí n tiẹ̀ báyìí pé ó jẹ́ ń bá wọn sọ̀rọ̀ ní. ọkàn yóò tiẹ̀ balẹ̀. Chisia àbí ìyá ẹ̀bùn. ìyá ẹ̀bùn yẹn ni. ẹ sì ní fọ́tò rẹ̀ lọ́wọ́. láti 14th October 2010 lèmi rẹ̀ ti depart ló ti lọ lu wọn up till now kò tiẹ̀ sí kò wá wo àwọn ọmọ yìí àwọn eléyìí wà ní nǹkan bí ọdún mẹ́rin gbà yẹn then àwọn the other two táwọn wà yẹn they are 3 years 2 years plus tí wọ́n fi dàgbà tó báyìí. ọ̀dọ̀ yín lọ́dẹ̀ ń gbé. ọ̀dọ̀ mi náà ń gbé kò wá wò wọ́n rárá because of that one mo láti struggle fẹ́ obìnrin kan láti máa tọ́jú àwọn ọmọ yẹn. because wọ́n wá dàgbà tán ó wá kó wọn. ló bá wá kó wọn mí má bó ṣe communicate wọn pàápàá kò wá fi ọjọ́ kan wo àwọn ọmọ yẹn ọmọ mẹ́rin ló kólẹ̀ kí èyí àgbà wọn pátápátá tó má rí tiẹ̀. wọ́n á lọ́dọ̀ ọ̀nàrẹ́bù kan wọ́n mọ ọ̀nàrẹ́bù o. àwọn ọmọ tẹ́ ẹ sanwó wáyẹ̀kì wọn. mo sanwó wáyẹ̀kì wọn. wọn ṣe wáyẹ̀kì tán fi lọ. kódà àbíyàn ló principal wọn gan principal wọn àti staff teachers wọn ń bẹ gbogbo wọn náà try láti assist mi pé bàbá owó tẹ̀sán nísìnyí ẹ̀ lè rí gbà padà mọ́. ọmọ ọdún mélòó làwọn ọmọ yẹn báyìí. ìkan 2007 èkejì 2008. 17-18 nìyẹn. ẹ dẹ̀ ní fọ́tò àwọn ọmọ yẹn náà. àfọ́tò àwọn ọmọ ń bẹ ń bì. ó wà ń bí. bá a fún wọn ní kíní ọwọ́ ẹ. ìjẹ̀bú ní àmọ́ ìjẹ̀bú àjẹ̀bú síjẹ̀bú gbónú àbí ìjẹ̀bú òde. ìjẹ̀bú òde. wà fún Túndé dà wà ń gbà. kí ló kọ àwọn ọmọ yìí kí ló kọ àwọn ọmọ tẹ́ ń sọ yìí. èyí àgbà òun jẹ́ Rukayat Tóókì. Rukayat Tóókì. èkejì ẹ̀ Nafisat Tóókì. ẹ̀gbọ́n ń jẹ́ Rukayat Tóókì. bẹ́ẹ̀ni. àbúrò ń jẹ́ Nafisat Tóókì. yes. Rukayat Tóókì pẹ̀lú Nafisat Tóókì wọ́n ní Ìjẹ̀bú ńlẹ́wà Ìjẹ̀bú Òde àbí àǹtí Ìjẹ̀bú Òde lọ́dọ̀ ọ̀nàrẹ́bù kan ni wọ́n sọ pé ẹ wà màmá yóò sọ bí tí ẹ wà fún bàbá yín ẹ̀gbọ́n yín gan dààmú òun gan fẹ́ rí yín tẹ́yìn náà bá wá ń gbọ́ fúnra yín Rukayat Tóókì pẹ̀lú Nafisat Tóókì
ẹni tó bá sì wà lọ́dọ̀ rẹ̀ tó yẹ honorable táwọn ọmọ méjèèjì wà lọ́dọ̀ yín ẹ tì wọ́n bọ́ ta o ẹ tì wọ́n bọ́ ta o Rukayat Toki Nafisat Toki ẹ pé iléeṣẹ́ rédíò Àgídìgbò bàbá yín wá yín káàkiri bàbá yín sọ wáyé kẹ̀yìn méjèèjì ẹ̀kọ́ ẹ̀ ṣe màmá yín mú yín lọ bí tẹ́ ẹ ti ń lọ rèé ṣiṣẹ́ ẹ ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ìmọ̀ ń tọ́ sọ fún wọn o ìmọ̀ ń tọ́ sọ fún wọn o ṣùgbọ́n tẹ́yìn náà bá ẹ̀yin gan fúnra yín gbìyànjú ọjọ́ ọ̀la fúnra yín wáyẹ́ẹ̀kì tí bàbá yín ti sanwó tó tí wọ́n ti sanwó yín ẹ̀kọ́ ẹ̀ ṣe ẹ sì jáde kúrò ńlé connection pẹ̀lú ìyá yín wọ́n sì lọ kó yín sọ́dọ̀ honorable kan gẹ́gẹ́ bí àǹtí yín ṣe sọ ẹ sì wà ń bẹ̀ àwọn mọ́tò ti rí gọ̀lọ̀tọ̀ yìí ilé wà lọ́dọ̀ honorable Rukayat Toki Nafisat Toki bẹ́ẹ̀ méjì bá ń gbà bẹ́ẹ̀ nìkan tó mọ̀ wọ́n tẹ́ẹ̀mọ́ bí tó wà ẹ kàn sí wọn tàbí kẹ́ ẹ kàn sáwa náà Babákúdé tó gèètì nísìn kò síbi tá a lọ nọ́mbà àti ìlẹ̀kọ̀ tí wọ́n gbìtọ́ ní òlọ́mọ́ yìí bàbá náà pè wọ́n kò lọ àwa gan ti pè wọ́n darí níbà ilé ní ṣáájú àkókò yìí náà kò sí èyí tó wọlé ń bẹ̀ please torí Ọlọ́run honorable ẹ ti àwọn ọmọ ìbọn ta àbí kẹ́ẹ̀kún wá s'Àgídìgbò fúnra yín pé ẹ wo ẹ̀yin ọmọ ilé ẹ má kó bá mi o ẹ sì wá kó wọn lẹ̀ lẹ́rọ̀ ẹ ti gbọ́ bàbá ìyàwó tẹ́ ẹ padà fẹ́ òun sáti bímọ tiẹ̀. òun ló tọ́jú wọn. dàgbà mi ò fẹ́ pé. ẹ fẹ́ pé kó wá bímọ fún yín ẹ kàn fẹ́ kó wá tọ́jú. 3 years plus 2 years plus ni àwọn méjèèjì yẹn in particular. àtọmọ ọdún mẹ́ta tíyà wọn ti gbé wọn lẹ̀ 15 years ago tíyà yín ti gbé yín lẹ̀ lẹ́ẹ̀kan báyìí. àmókọ ọ̀nàrẹ́bù yẹn ni àmókọ rẹ. ibi tó tiẹ̀ wà gan-an in particular is my own concern. mi ò kéèyàn má mọ ibi tó yẹ. Ọlọ́run bá yín mú wọn wá Ọlọ́run bá yín mú wọn wá ẹ ti gbọ́. ọjọ́ kan nìyá wọn sọ wípé Èkó ló ń wà ọjọ́ kan nìyá wọn sọ wípé Port Harcourt yẹn wà jíjẹ́ ní advantage àti gbọ́n àmọ́ ìsọ̀rọ̀ kò jẹ́. bàbá ẹ ti tẹ́ni ọdún mélòó báyìí. tó bá di September ni màá pé 79 years. 79 I was born in the year 1946. 79 years bàbá nífẹ̀ẹ́ ọmọ pọ̀ o. ẹ̀yin náà lè ti tún ṣiṣẹ́ tẹ́ ẹ fi san wáyẹ̀kì wọn ni wọ́n kọ̀ tí wọ́n ṣe yìí. ni mo ṣe security ni mo ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀tì ìgbà tí mo ṣe security dé a certain stage wọ́n sọ fún mi wípé àgbà ti dé pé kí n máa lọ so mo ń láti máa lọ practice nylon ọ̀rá ṣíṣe ni mo wá ń ṣe tí mo fi ń tẹ̀lé jọ ìfihàn owó tí mo san fún wọn ìjọ tí mo san mo lọ gba agbọ́nmi láǹtàní tí mo fi san of which in a weekly I'm paying 5,000. nítorí pàmílẹ́kùn jù nìyẹn o pé wọn a mọ yóò dẹ̀ tún wá ṣe kínní. owó tẹ lọ títí tẹ lọ jẹ gbèsè nítorí wọn mò ń san báyìí. wọn ò tún wá ṣe náà. iṣẹ́ ọ̀rá yẹn. oh my God. so iṣẹ́ ọ̀rá yẹn ni mo wá fún. Rukayat pẹ̀lú Nafisa bá dáa tẹ́yìn náà bá ń gbọ́ báyìí kẹ́ ẹ yọjú síta kẹ́ ẹ wá bá bàbá yìí. èyí rúkà yẹn. torí ìyá ó mà ṣe o. èyí rúkà yẹn wọ́n ti àwọn Àgídìgbò náà bá mi mú wájọ́ kan mo rò pé mi mọ bí wọ́n ṣe rí o ó ṣẹ̀ níjọ́ yẹn nílé kí kó tó sákòlé pátá. wọ́n wá fẹ́ nà
ló bá sá fún 3 days so mi mọ̀ bí wọ́n ṣe rí lágídígbò náà bá mú wá ọ̀gbẹ́ni tó mú wá ń jọ yẹn ń jẹ́ Mr. Idris so náà bá mú wá wọ́n mú bá mi lé ní nǹkan bí aago 9 lálẹ́ náà ṣe mú bá mi lé ní nǹkan bí aago 9 lálẹ́ nígbà tó wá di ìjọ́ kejì láàárọ̀ mo wá síbí even administration yín bí ó pọ́nìsì mi jọ yẹn nígbà mo dẹ̀ béèrè yes it's genuine punishment yẹn genuine wọ́n lérò wípé bóyá ìjọ́ tí mi ò ti rí ọmọ yẹn mọ́ mi ò wá so wọ́n láti dá mi jókòó mo jókòó síbí jọ yẹn láti aago 9 àárọ̀ títí ìgbà tó di around 4 mo bá lọ bá Idris pé báyìí kí ló fa delay fún mi báyìí nǹkan kan náà sọ wípé ìgbà tó ọmọ ti kúrò ní láti jẹta tẹ́ ẹ̀ wá mo ti take police action mo ti take kìnní. ẹ kàn wá síbí ni. mi kàn wá síbí ni that's all I took it like that. torí bí wọn bá ń wá ọmọ ní ìsìn lẹ́yìn pé ó lọ police station ó lọ fi rẹ́kọ̀dù lẹ̀ yóò wá ságídígbò secretariat aráàlú ni kán tètè bá wọn kéde rẹ̀ so mo accept ẹ. ọmọ òun náà ló wá padà sá lọ yìí. ló tún wá padà sá lọ ìgbà yẹn GS3 àbí kan ló tẹ wá. ó ti pẹ́ bàbá ọlọ́run mójútó yín o ọlọ́run fi yín lọ́kàn balẹ̀ o ọlọ́run ní dá yín láàmú o ṣùgbọ́n Rúkà àti Nàfísà èyí méjèèjì ẹ jáde síta o ẹ jáde síta kẹ ẹ lè wá ságídígbò gan ó bá jẹ́ pé bàbá lè mọ́ yín àbí ìyàwó bàbá lè mọ́ yín ẹ wá Gídígbò ohun tó kàn kọ́nu bí tẹ́ ẹ lọ́hùn ohun tó kàn kọ́nu o kò sẹ́ni tí wọ́n bá wí nílé tíyàn bá ṣẹ́ o ṣùgbọ́n bí bá wí ó kàn já pé ó sọ̀tọ̀ọ̀tọ̀ síbẹ̀ náà ó yẹ ṣe wáyẹ́ẹ̀kì ọ̀tá yín kódà ó lè má níbi tẹ́ ẹ lọ nísìnyí wọ́n ọ̀nà ibùdó sọ pé níbi tẹ́ ẹ̀ ń bá iṣẹ́ wọn kò ní rójú ráyè pé ẹ̀ ń ṣe ẹ̀sáàmù kankan ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá mọ̀ wọ́n kò dùn wá àmọ́ ọ̀nàrẹ́bù àmọ́ ibi tí àwọn ń gbé àmọ́ ibi tí ìyá yín wà. tó ń gbé mi lẹ́rù ni. ọmọ kí ló sọ. mọ́mí yín ló sáyẹn bóyá mọ́mí yín ti ń gbowó wọn báwọn bí ó ti ń gbowó orí wọn báwọn.